iṣẹ́ tí mo fẹ́ drop yìí abiyamọ kan ló pè mí lórí fóònù ó ní more blessing ọmọ mi tán bá kọ́ nìkan ní school ó mọ tètè gbàgbé kan ó dẹ̀ tó ní ẹ̀mí ìjayà láyà tó pé tán bá ti kọ́ ní nǹkan tó ọ̀gá bá béèrè lọ́wọ́ rẹ̀ padà wọ́n ní yóò máa sunkún àbí kó máa bẹ̀rù mo ní ẹ má wọrí àìmọye abiyamọ mi náà ni ó mọ ní ìdojúkọ yìí ṣùgbọ́n màá ṣe sórí fọ́nrán kẹ́yìn èèyàn náà jẹ àǹfààní rẹ̀ ẹ má gbàgbé láti like comment kẹ̀dẹ̀ bá mi share rẹ̀ káwọn èèyàn náà lè jẹ àǹfààní rẹ̀ ṣé wá rí ìwọ tó bá jábíamọ tó jọ pọ́mọ rẹ̀ máa tètè gbàgbé nǹkan rí pé ohun tó mọ̀ máa sábà post jù ìsọ̀yè lórí ọmọ nítorí mo ti ṣe dáadáa fún àwọn èèyàn mo dẹ̀ ṣe fáwọn ọmọ mi dáadáa tó pé mo dẹ̀ rí positive result so mo nílò láti share rẹ̀ fẹ́yìn náà torí mo mọ̀ wípé tí mo bá ṣe nǹkan yìí mi ò lè tà á ju pé kí n ṣe fún yín kí n sọ fún yín kẹ́ ẹ lọ ṣe fáwọn ọmọ yín lọ kẹ́yìn náà lè jèrè àwọn ọmọ yín oníkálùkù ni ó jèrè ọmọ rẹ̀ ẹ má gbàgbé láti like comment kẹ́dẹ̀ bá mi share rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ bọ́ ẹ bá mi ṣe oore kan ẹ bá mi share rẹ̀ káwọn èèyàn náà jẹ àǹfààní rẹ̀ mo fọ ọlọ́rọ̀ bàbá yìí ẹ bá share rẹ̀ fáwọn abiyamọ tòótọ́ wọ́n jẹ àǹfààní rẹ̀ ẹ jọ̀ọ́ ó yá máa bá mi kálù nǹkan tẹ nílò pọ̀ nǹkan kíní báyìí náà nìkan tẹ nílò ṣùgbọ́n ìbílẹ̀ ni ẹ fẹ́ ṣe àdúrà ṣe fún àkọ́kọ́ tẹ nílò òun náà lomi òfurufú omi òfurufú òun lẹ nídìí omi òfèrèfé tá à ń pè ní omi òfèrèfé omi òfèrèfé yìí wà ní ẹ má jẹ́ kí ìdí rẹ̀ kanlẹ̀ tẹ́ bá ti fẹ́ gbà ẹ má jẹ́ kí abọ́ tẹ́ bá fẹ́ gbà ẹ má jẹ́ kí ìdí rẹ̀ kanlẹ̀ káàtú mi pé ike yìí lẹ fẹ́ fi gba omi níbi òjò ẹ wá abọ́ kẹ̀kẹ́ fi ti abẹ́ rẹ̀ ẹ fi tì tẹ́ bá ti wá gbà tó pọ̀ dáadáa tó ti yé yín ẹ má gbàjọ 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 ṣẹ́ríjọ́ tó bá ti wá pọ̀ dáadáa ẹ wá lọ máa bá mi gẹ̀ẹ́tì ẹ̀kọ́ tútù ṣé wá rí ẹ̀kọ́ yìí àwọn tó mọ iṣẹ́ yìí ó ṣe ordinary person ló bá mọ iṣẹ́ tí mo fi kalẹ̀ yìí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ìbílẹ̀ tó ní àgbàlagbà nílé wọ́n máa mọ̀ pé iṣẹ́ tí mo drop ní confam work ni ṣé wá rí ẹ̀kọ́ tútù yìí ẹ̀kọ́ tútù ẹ lè re léwé ẹ lè ro ní lẹ́dà èyí tó bá ti wù yín ni kẹ́ ẹ rà tó ti yé yín àmọ́ èmi máa advise èèyàn pé eléwé john òun ni kẹ́ ẹ rà kẹ́ lè rí iṣẹ́ rẹ̀ ṣé mo pé àwọn bàbá wa wọ́n lè ti fẹ́ tán lórílẹ̀ o ṣùgbọ́n àṣẹyìn nǹkan tí wọ́n fi kalẹ̀ kò lè tán láéláé ṣé wá rí ẹ̀kọ́ eléwé yìí tẹ́ bá ti wá rà ẹ wá ṣàdúrà sí ẹ tọrọ nǹkan tẹ́ bá fẹ́ tọrọ ẹ̀ sí ẹ wá lọ wá ibi tí àwọn adìyẹ bá wà bẹ́ẹ̀ ni mo sọ fún yín níbi tí àwọn adìyẹ kò bá jẹ́ Greek kò bá jẹ́ ìbílẹ̀ adìyẹ níbi tán bá sùjọ sí tán bá pọ̀ bóyá kẹgbẹ́ lọ bí tán bá ti ń sin adìyẹ so ẹ máa wá gbé ẹ̀kọ́ yìí lọ bẹ̀ mo mọ̀ wípé ọ̀pọ̀ ẹlòmíì ni ó criticize ẹ̀ sí nǹkan mi ṣùgbọ́n èèyàn kọ́ lèmi fẹ́ sọ spiritually lèmi sọ nípa rẹ̀ tó ti yí ọ so ó máa wá gbé lọ síbi bẹ̀ àwọn adìyẹ ìyá máa bá fẹnu ṣàjẹ wọ́n máa fi ẹnu ṣá nǹkan yẹn jẹ wọ́n máa fẹnu ṣá ẹ̀kọ́ yẹn jẹ wọ́n máa fẹnu ṣàjẹ tọmọ yín bá kú lórí mo fi ọba dẹ́dà ṣẹlẹ̀ ó ti kú ordinary ó ti kú tọmọ yẹn bá tún kú lọ lẹ́yìn ìgbà tẹ́ bá lọ kọ yìí fún ẹ gbàgbé ẹ tẹsẹ̀ lébọ̀ ṣẹ́ni tẹ́ bá wá ṣe ẹ̀kọ́ yìí tí adìẹ yìí bá ti fi ẹ̀kọ́ má ti jẹ ẹ̀kọ́ yìí èyí tó bá wá jẹkù èyí tó bá jẹkù èyí tí adìẹ bá jẹkù yẹn kò bá jẹ díẹ̀ kò bá jẹ kínkínní náà bá jẹkù ẹ wá mú omi òfèrèfé yẹn ẹ wá fi fọ́ ẹ̀kọ́ yẹn ẹ mú omi òfèrèfé fi fọ́ ẹ̀kọ́ yẹn wá ṣàdúrà sínú ẹ̀kọ́ yẹn ẹ gbàdúrà pé kí ọmọ yín kó rí ẹ̀kọ́ pé gbogbo ohun tó mú kó máa gbàgbé nǹkan kó máa ní ìjayà gbogbo gbà kọlọ́run kó bá yín bàjẹ́ ẹ gbàdúrà gbogbo kan tẹ́ bá ti gbà sí gbogbo bá ṣe màdúrà gbà ẹ ṣe sí i ṣé tẹ́ bá ti wá ṣe tán kọmọ yẹn wá mú ẹ̀kọ́ yẹn kó fi tẹ́lẹ̀ ẹnu láàárọ̀ kùtùkùtù ẹ bá mi repeat iṣẹ́ yẹn fọmọ yẹn ẹ bá mi repeat ẹ̀ kò nígbà tẹ́ lè ṣe ẹ repeat iṣẹ́ yẹn fọmọ yẹn kẹ́ padà wá ẹ wá ṣàdúrà fún God bless ẹ ṣàdúrà fún mi ọ̀pọ̀ lórí ọmọ tẹ́ bá bẹ̀rẹ̀ kan lọ́wọ́ rẹ̀ nísinsìnyí tẹ́ rò kó ti gbàgbé yóò tún yín repeat lọ́la.